Ẹ̀yin èèyàn wa a tún ti dé bí a ṣe ń dé lójoojúmọ́ báyìí la ṣe máa fún yín ní ìròyìn nípa àwọn celebrities Nàìjíríà. Lónìí, ìròyìn tí a mú wá fún yín lénìí òun ni ìròyìn nípa arábìnrin tí ó ń ṣe aya Ọọ̀ni of Ifẹ̀ tẹ́lẹ̀ rí tí orúkọ rẹ̀ ń jẹ́ Queen Naomi. Ìròyìn rẹ̀ la mú wá fún yín lénìí. Ìjẹ́ ẹ ṣì rántí arábìnrin tó ń pè ní Queen Naomi tóun pẹ̀lú arákùnrin tó ń pè ní Oríyọ̀mí Hamzat tí wọ́n jọ lọ ṣe àpèjẹ fáwọn ọmọ kéékèèké tí gbogbo rẹ̀ tí ó fi dojúrú. Lónìí, ìròyìn wọn la mú wá fún yín lénìí. Tí ẹ bá fẹ́ gbọ́ bí ìròyìn náà ṣe ń lọ, ẹ gbìyànjú láti tẹ subscribe button torí àǹfààní púpọ̀ lẹ ó máa rí nínú fídíò tí a fẹ́ post fún yín, tí a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún yín lénìí. Àǹfààní púpọ̀ lẹ ó máa rí nínú rẹ̀. Lónìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètò tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé ìwòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé arábìnrin tó ń pè ní Queen Naomi ó ti ṣubú ní ọgbà ẹ̀wọ̀n níbi tí wọ́n fi sí o. Wọ́n ti gbé òun pẹ̀lú Oríyọ̀mí Hamzat lọ sí ọgbà ẹ̀wọ̀n ní rìmáàndì ní ìlú Ìbàdàn. Níbẹ̀ ni arábìnrin náà níbẹ̀ ló ti fẹ́ǹtì o, ló ti fẹ́ǹtì ó ṣubú lulẹ̀ ní inú ọgbà ẹ̀wọ̀n níbẹ̀. Ìjẹ́ rò wípé arábìnrin yìí ó máa lè survive kínní yìí báyìí? A kò tíì mọ nǹkan tí ó tún padà ṣẹlẹ̀ sí i lẹ́yìn fífẹ́ǹtì tí ó fẹ́ǹtì ní àárọ̀ àná. A kò tíì mọ nǹkan tí ó tún padà ṣẹlẹ̀ sí o. Bí a bá ṣe ń gbọ́ ìròyìn náà sí, a ó máa fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí. Lónìí, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. A kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.